Orí mi àpérè, orí mi re o, orí mi jà fún mi o. Bíbí bá ń bọ̀ níwájú, ó ń bọ̀ lẹ́yìn, ó ń bọ̀ lọ́tùn lósì. Kó má ṣe kàn mí, kó má ṣe kan ẹbí mi, kó má ṣe kan gbogbo ẹ̀yin tẹ láǹfààní láti máa wo fọ́nrán yìí. Àpérè lórí sinimá tá mú wá fún yín lónìí o. Àwọn òṣèré ńláǹlà ló wà nínú sinimá àpérè. Àwọn bí Ayọ̀ Ọláìyá, Yínká, Sàláù, Juliet Jàtó, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá àpérè. Nínú sinimá yìí la ti rí ọ̀dọ́mọkùnrin kan tọ́lọ́run gbé bóríyì fún o. Ọkọ̀ ló ń tà, òun náà tún ní ọ̀rẹ́ kan, ṣùgbọ́n ìyẹn ò ní bóríyì tó ọkọ̀ làwọn méjèèjì jọ ń jà. Ṣùgbọ́n ó bù sí agbada, ó bù sí gidi. Bọ̀bọ́ yìí ó jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò lákíyèsí, kò dẹ̀ ka nǹkan sí, kò gba èèyàn gbọ́, kò dẹ̀ gba nǹkan kan gbọ́. Ó kọjá ààyè ẹ̀ o. Business kan ló ṣe, ní wàhálà dé, lọkọ̀ jóná lórí omi o. Wàhálà ìdààmú dé bá arákùnrin débi wípé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní sọ fún pé okay, jáde sọ̀rọ̀ ara ẹ̀. Wọ́n mú lọ sílé pásítọ̀. Pásítọ̀ ní ó gbààwẹ̀ àtàdúrà. Ìbéèrè ló ń bi pásítọ̀ pé àwẹ̀ àtàdúrà ṣe dandan ni, ṣèbí àwọn ti gbàdúrà, Ọlọ́run sì ti gbọ́. Àbẹ́ẹ̀ rí nǹkan. Wọ́n mú lọ sílé babaláwo. Babaláwo ní ó bọrí o. Bí ó bá ti bọrí o, ó ti tán. Ó ń béèrè lọ́wọ́ babaláwo pé ẹja tó máa rà ṣé ẹja tó tóbi ni. Tí òun bá rẹja tán, ta ló máa jẹja? Àbẹ́ẹ̀ rí wípé ẹni táyé ń ṣe tó ń lòògùn ẹ̀jẹ̀ ni. Wọ́n mú lọ sọ́dọ̀ aláàfáà. Àfáà ní ó ṣe gbá kó ṣàwò. Ó ń béèrè lọ́wọ́ àfáà wípé gbogbo ohun tí àfáà ní kí òun ṣe, ṣé kò mọ̀ jọ mọ́ wípé àfáà fẹ́ mọ ṣògùn fóun ni? Àbẹ́ẹ̀ rí. Síbẹ̀síbẹ̀ tó fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí ò mọ̀ lójútùú. Bí ò ṣe lójútùú tó, òun náà ò gangan lògùn tó ń ja ayé ara rẹ̀ látàrí wípé kò nígbàgbọ́ nínú èèyàn, kò sì ka nǹkan kún. Èyí gan jẹ́ olórí àìsàn tó ń bá ayé ẹ̀ fà. Ṣé yóò wá bọ́ nínú wàhálà yìí ni àbí yóò gbẹ̀mí ẹ̀ lọ? Ẹ jẹ́ á máa retí apá kejì sinimá yìí. Tẹ́yin ò bá tí wò àpérè ní sinimá yìí, ẹ tẹ̀ sí YouTube, ó máa gbé jáde fún yín. Tẹ́yin bá ti wá wò, ẹ tẹ part 2 sí comment section kí n lè